Ẹ kú ojúmọ́, ẹ kú ìyálẹ̀ta, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́. Mo kí gbogbo ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáńlá ayé o. Ọ̀dẹ̀ ọ̀dà bí, àdúrà gbogbo ojú tí ń wò mí ò ní fọ́ o. A máa mọ̀ ọ́ ṣe o, ò ní dàrú mọ́ wa lọ́wọ́ o. Àmín. Ẹ jẹ́ kí n fún wa ní àjẹsínú yìí kó lè wúlò fún tẹrú tọmọ. Orúkọ mi ni Lúkúmọ̀nù ọmọ Àyándárè bàbá ọgbọ́n, ọmọ ọ̀dọ̀ àgbà. Tẹ́nìkan bá pèrè ẹ̀ ní bàbá ọgbọ́n, tẹ́ ẹ bá ti bá Lúkúmọ̀nù ọmọ Àyándárè ń bẹ kì í ṣèmí o. Ọ̀yá, ẹ wá nǹkan kan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan. Ẹ jẹ́ afẹnumẹ́nu, ẹ jẹ́ afètèmétè, ká wá ṣẹnu wa kẹ́mú. Ní ayé àtijọ́, àwọn àgbàlagbà orúkọ ni wọ́n máa ń wá de àwọn ọmọ wọn, wọ́n sì jẹ́ kí ikọ̀ ìdílé wọn bàjẹ́. Wọ́n ìwà wàkúwà débi wọn ò rírì kúrì. Ẹ lọ bá mi wá ẹ̀yin pẹ́pẹ́yẹ, ẹ̀yin pẹ́pẹ́yẹ. Àwọn ẹlòmíràn máa pè é ní pàǹgbá, wọ́n máa pè é ní pàǹgbá. Pẹ́pẹ́yẹ náà lẹ̀ ń wò yìí pẹ̀lẹ́ ẹ̀yìn rẹ̀. A kọ́kọ́ sọ ìwúlò ẹ̀yìn rẹ̀ lónìí. Tó bá wá yá, a wá sọ ìwúlò pẹ́pẹ́yẹ gẹ́gẹ́ fún rẹ̀. Pẹ́pẹ́yẹ fúnra ẹ̀ a sọ. A sì lè mẹ́nuba fẹ́rẹ́fẹ́ lára àwọn náà táyé bá gbà wá. Ẹ lọ wá ìwé àbámọ̀dá tútù. Ìjọ tẹ́ ẹ bá já ìwé àbámọ̀dá yìí, ìjọ yẹn lẹ gbọ́dọ̀ ṣe iṣẹ́ yìí. Ẹ wá ìwé àbámọ̀dá tútù. Iye ọba wù yín ni ẹ já. Kí lẹ wí? Iye tó bá wù yín òun ni kẹ́ ẹ já. Ẹ ṣí ojú rẹ̀ sókè kẹfẹ̀yìn rẹ̀ lélẹ̀ nínú dáná tẹ́ fẹ́ lò. Ẹ kó ẹyin pẹ́pẹ́yẹ iyekíye ẹ kó lé orí ẹyin yìí. Ẹ wá tọ́jú omi àgbọn. Ṣé rí, kì í ṣe àgbọn tí wọ́n ti fọ́ o, tó jẹ́ pé àwọn tí ń tà, ṣé àwọn tí wọ́n ń ta omi rẹ̀ wọ́n máa ń kó jọ sẹ́gbẹ̀ẹ́ kan, ṣùgbọ́n àwọn míì máa ń ṣe jàǹbá, wọ́n á máa fi omi míì là á torí àwọn tí wọ́n máa ń rà lọ́wọ́ wọn. Ìyẹn kọ́. Ẹ ra àgbọn fúnra yín. Omi inú rẹ̀ bó ṣe pọ̀ tó yẹn, ẹ lè ra àgbọn mẹ́rin, ẹ lè ra mẹ́rin, kómi inú rẹ̀ ó sá pọ̀. Omi inú rẹ̀ ẹ wá ẹ tú ẹ dà á sínú ìkòkò tẹ́ fẹ́ fi ṣe ẹyin yìí. Ẹ wó omi yẹn jọ́ pọ̀ díẹ̀. Ẹ bá ti wá dà sí, ẹ bò ó, ẹ dáná sí. Ìbáà jẹ́ náà gáàsì, ìbáà jẹ́ náà kolupọ́ọ̀tì eléèdú, ìbáà jẹ́ náà igi, ọyẹ gba síndì. Ṣé ti ń jó? Ṣé ti ń jiná? Ó ti jiná? Ẹ sọ̀ ọ́ kalẹ̀. Ó ti sọ̀ ọ́ kalẹ̀. Ṣe àdúrà sí i dáadáa. Kí ni mo wí? Ṣàdúrà sí i dáadáa. Kódà àwọn àgbàlagbà máa ṣe é kalẹ̀. Bí ìrọ̀lẹ́ lónìí, wọ́n wá jẹ láàárọ̀ ọjọ́ kejì. Òun ni wọ́n kọ́kọ́ fi tẹ́lẹ̀ inú. Ìyẹn wàá mú mi lé lórí dáadáa. Yóò tó bí wákàtí mẹ́ta kẹ́ tó jẹun. Gbìyànjú fi ọjọ́ díẹ̀ lẹ́ẹ̀kan máa súnmọ́ obìnrin. Tó bá jẹ iṣẹ́ yìí tá ń pè ní àṣejẹ yìí, ó dúpẹ́ fọlọ́run. Ẹni tí àtijẹ àtimú bá máa dí mọ́
àbí nǹkan máa ń le gágágágá láti ṣe. Wọ́n ní pẹpẹ lọ́yẹ ilẹ̀ lọ́yẹ àtàn. Ọlọ́run Olódùmarè owó ńláńlá yẹ wá fi wá wa rí. Ẹnìkan ráṣìírí òkun, ẹnìkan ráṣìírí ọ̀sà. Ẹni àwọn kan ọmọ bómi ṣe ń wọnú àgbọn o. Ọlọ́run ò wọ́n tún náà àṣírí wa. Ó ti jólówó ọ̀ràn o, kò ràn bíbọ̀ àṣírí o. Ọ̀dà á máa dólókun olówó náà. À máa múra lẹ́ẹ̀dọ̀ tútù ni. À sì pọnmi sílẹ̀ dòǹgbẹ ni. À tọ́jú oúnjẹ kalẹ̀ torí ebi. Torí májìyà gbé láyé májìyà lọ́fà. Ẹ gbọ́, èèyàn jẹ bẹ́ẹ̀ pẹ̀ládùá tó kún kẹ́kẹ́. Ó dáa púpọ̀. Ọlọ́run máa lò ní sábàbí kọ́nà má dì mọ́ọ̀yàn. Bí a bá ń retí oore, Ọlọ́run máa lò kó tètè bọ́ sí mọ̀ọ́sẹ̀. Kò jù bẹ́ẹ̀ lọ. Ọ̀rọ̀ tí ọba ní rí bẹ́ẹ̀ mi kì í sọ ọ́ o. Ìsọpẹ́ nìkan ó gbé báàgì owó wá ka ọmọlé o. Ọ̀nà rẹ̀ ò ní dì ní. Tó bá sì jẹni tó ní focus, bóyá o nírètí, hope látọ̀dọ̀ ẹnìkan àbí láti ibì kan, bóyá gbogbo àwọn lórí ọ̀rọ̀ iṣẹ́ rẹ̀, ọlọ́jà a máa lò ó. Ọlọ́jà kò sẹ́ni tí ó lè lò ó. Ọ̀dà púpọ̀. Ṣùgbọ́n ọ̀tọ̀ ọba jálágbèrè fi ilẹ̀ ẹni ṣiṣẹ́ fún un. Àwọn ọṣẹ́ báwọn yìí bí àbá ti fẹ́ máa lò tó fẹ́ kọ́ máa jẹ́ fóun, fi ààbò sí ilẹ̀. Má bínú ọmọlàkejì rẹ. Yé máa wádìí ẹni ẹlẹ́ni kiri. Má jẹ ẹ̀dá ẹgbẹ́ rẹ lẹ́sẹ̀. Tó ọba ti máa ṣe gbogbo nǹkan wọ̀nyí, ọ̀rọ̀ rẹ̀ ó bọ́ sí géré. Orúkọ mi ni Lukman ọmọ Ayédáre, bàbá ọgbọ́n, ọmọ ọ̀dọ̀ àgbà. Ìtọ́jú ara yín lẹ fẹ́ nílànà ewé àtegbò. Èyí tẹ́ bá mọ̀ tẹ́ bá gbé déwájú wa á sọ fún yín. Èyí tó bá jẹ́ tẹ́lẹ̀ èbó á sọ fún yín pé ìlànà èbó leléyìí. Ẹ gbọ́, á jòyè yín pé eléyìí ìlànà eléèbó ni. Àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ yàtọ̀ láàrin ipa tó lóyìnbó lè kó, ipa tó ní èèyàn dúdú lè kó. Olóyìnbó wọ́n ń kó ipa tó pọ̀. Àwọn ọ̀jọ̀gbọ́n tí ń jáwé jágbò àwọn náà ń kó ipa tó pọ̀. Àǹfààní lọ́wọ́ ọ̀tún jẹ́ fún ọwọ́ òsì. Àǹfààní sì lọ́wọ́ òsì jẹ́ fún ọwọ́ ọ̀tún. Àjọ wà fúnra wa ni. Ìwé àánú ni ẹjẹ́ á máa já o. Ẹ má jáwé ẹ̀jẹ̀ o. Ẹ má bá wọn jáwé ẹ̀jẹ̀ o. Àsìkò yóò ní ní wá lára o. Ọlọ́run fìgbà yẹ wá o. Ẹ béèrè nípa ìrìn àjò yín ni. Ẹ sanwó. WhatsApp group wa wà. Tó jẹ́ pé yàrá bí ìjíròrò tó pé àwọn èèyàn ọ̀jọ̀gbọ́n ta ti ń tàkọ̀rọ̀sọ ọgbọ́n. Èmi náà ni mo jẹ́ adarí ibẹ̀. À ń pè ní yàrá àṣírí, private room. Ẹ gbọ́, gbogbo àwọn iṣẹ́ ta ti filẹ̀ tó ti pẹ́, èyí tí ò yí kálukú à ń ṣàlàyé ń bẹ. Abómi ta ti fi sílẹ̀ bí a bá béèrè á yọ̀ǹda ẹ̀. Má béèrè oògùn àfọ̀ṣẹ lọ́wọ́ mi o. Má béèrè oògùn owó lọ́wọ́ wáṣẹ́ sí o. Iṣẹ́ tí a bá ń ṣe tó jókòó tì, oògùn owó rẹ̀ nìyẹn. Bàbá àwọn kan ó gbowó wá fún ọ. Bàbá ti dá yóò dowó kílẹ̀ ò tó mọ́. Irọ́ ni. Gbájúmọ́ṣẹ́ rẹ̀. O jókòó ka ṣọ́ọ̀bù rẹ̀. Máa bẹ lọ́hùn tí ogun ọ̀bá pọ̀ fẹ́ dà. Kò sí ohun tó ní kẹ́dà ọ má rí ṣe. Tó bá ṣe òwò kan títí torí pé òwò yẹn kò tà mọ́, tó bẹ́ sórí òwò míì, ṣùgbọ́n jẹ́ ó jẹ́ ìtorí pé ó bá ìṣẹ̀dá rẹ̀ mu.
àwọn àgbẹ̀ tí wọ́n bá dá oko, ilẹ̀ tí wọ́n bá dáko sí, tí wọ́n lò ní ọdún kìíní, ọdún kejì, ọdún kẹta, wọ́n ó yí ilẹ̀ yẹn po, wọ́n tún bọ́ síbòmíì, wọ́n á ní wọ́n fẹ́ pa àjùbà ilẹ̀ titun, wọ́n tún ṣẹ̀ṣẹ̀ pa ilẹ̀ míì lọ, wọ́n tún gbé nǹkan sí irú oko bí ó tún ṣe bọ̀kùtù. Bẹ́ẹ̀ náà níṣẹ́ tó o bá ń ṣe, tírò bá ti pọ̀ lórí ẹ̀ tàbí pé iṣẹ́ ẹ̀ ti wálẹ̀, tó gba bòmíì. Bó ṣe jẹ́ nù, ara ó dẹ̀ wá o. Yóò fún nọ́mbà yìí o mọ́ ọ́dọ̀. Nọ́mbà tí mo fẹ́ filẹ̀ yìí hotline mi ni. Tí ẹ bá ti pè é tí ọ̀lọ́ mi ò sí Nàìjíríà ni, ẹ pè mí sórí WhatsApp ẹ̀. Ẹ gbọ́, ìwọ tó o bá sí nínú private group yìí má béèrè ìbéèrè iṣẹ́ tẹ wá wí, ṣé tá a bá jó tán sáàpin ní ìnídọ́ lóhùn. Àwọn tó wà ń bẹ, àwọn ni wọ́n ń jàǹfààní ẹ̀, wọ́n ń sanwó wọlé ni, wọ́n sì máa sanwó lóní oṣooṣù. Bẹ́ẹ̀ ni 5,000 ni. Mú nọ́mbà yìí ọ̀dọ̀ +23480 3298 3298 +23480 3298 3298 ọ̀kanu +23481 33 155 111 +23481 33 155 111. Nọ́mbà méjèèjì hotline. Yóò fún ọ ní nọ́mbà orílẹ̀-èdè Benin +229 54 65 19 28 +229 54 65 19 28. Gbà kan sí òun náà +229 54 65 19 29 +229 54 65 19 29. Òjò kí rọ̀ kọ́ tà sí ilẹ̀, gbogbo ojú tí ń wò mí, olórí yín ò ní tà sí yín. Ire o, ire o, ire kàbìtì kàbìtì nílé gbogbo wa o.